ni wá o bàbá ẹ ṣe gan ni ọlọ́pàá ni wá o bàbá ẹ ṣe gan ni ẹ ò jẹ́ kí kẹ́kẹ́ pa má gogo wa lẹ́nu àwa lánàá àwa ń sọ̀rọ̀ ó dẹ́njà sọpẹ́ àwa lánàá àwa ń fọ̀hún ó dẹ́njà sówó kìkì ọpẹ́ ló yẹ o ọlọ́run ayọ̀ bàbá ẹ ṣe ojú tó lé ní ẹ máa wò èmi ṣọ́ mẹ́sì mi ọlá mi ìsúnkàn mi ọmọ bàbá o lóye wẹ́wẹ́ mò ń fẹnu sọ pé ojú tó lé ní ẹ máa wò gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń wojú tó lé ire owó ire ọmọ ire ayọ̀ ire àlùbáríkà nínú ilé yín pátápátá. ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ náà mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wọ̀ ẹ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́ ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. Wọ́n tún ti gbá wọn ni. ege. Kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó tún ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umura Ali Yusuf International Travels and Tours ní kọ́ bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọn gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. ní January February June tó bá jẹ́ ọkùnrin tó bá jẹ́ obìnrin tó bá fẹ́ kóun ní àlàáfíà kóun máa ṣàìsàn tí ó bá ti tó àkókò tó ń bàlágà tí ó bá fẹ́ bá obìnrin sùn tàbí wọ́n fẹ́ bá sùn ó gbọ́dọ̀ jẹun tí ó bá jẹun kí wọ́n tó bá sùn oríṣiríṣi àárẹ̀ ló máa jáde sí tó bá jẹ́ mo fẹ́ wárì tó bá yá máa ní cancer liver cancer tó bá jẹ́ obìnrin tí ó bá ń jẹun ó gbọ́dọ̀ jẹun ọmọ tá bá bí January February June tó bá fẹ́ bóbìnrin sùn ní ọkùnrin tàbí obìnrin ìgbẹ̀yìn ẹ̀ kó má ní paralyze tàbí kó má lè rìn kò gbọ́dọ̀ mu ọtí ojú mu tí yóò tó lọ láàrín kọ́ mu ọtí kọ́bìnrin mu ọtí tàbí ọkùnrin kan tó bá sùn ó máa ní àìsàn ó máa ní stroke gbẹ̀yìn ni àbí kó má lè rìn dáadáa kò mí lè bó kí ṣìnà máa sí báyìí tó ti ń sìn kò gbọ́dọ̀ mutí kò ní fi bẹ́ẹ̀ ní àwọn àrùn tó máa ní ẹ̀dà jẹ̀dí ibà ìyẹn natural àrùn wọn nìyẹn àrùn tó ti ń sìn so wọ́n lè gbọ́dọ̀ máa lo nǹkan àrùn tó bá ti ń bọ́ sábà wọ́n máa ní January February àti June tó bá tó stage kan tó bá ń lo nǹkan àrùn wọ́n máa kókò sójú wọ́n tó lè rí nǹkan kò sí nǹkan tó máa kà wọ́n tó lè rí torí àrùn ojú àrùn tó ní àrùn ojú wà àrùn ojú yẹn máa affect wọn. so bí ara nǹkan tó ń fa àwọn àlàáfíà nìyẹn ara fún wọn nìyẹn. so wọn gbọ́dọ̀ mutí. wọn gbọ́dọ̀ tí ó ti ń sìn bí wọn bá wà tó bá jẹ́ obìnrin nínú wọn tó bá sábà ń mutí dé okó tàbí kó má jẹun kò sí bí o ṣe ní fibroid. tó gbọ́dọ̀ jẹ dáadáa. á jẹun bẹ́ẹ̀ lọkùnrin náà. owó kèlè ní ìsọ̀rọ̀. bẹ́ẹ̀ ni lẹ́yìn náà ẹni tó bá jẹ́ bí February tó bá jẹ́ January February tí ò bá ń jẹun tó bá bóbìnrin sùn tí ò bá ṣọ́ra ó lè kú lórí obìnrin tó bá ń dàgbà tó bá ń dàgbà. ṣátàkìtì ni. no àti àyẹ̀dẹ́ kú nìkan ààrẹ ni kí mo sọ fún mi kí o kò ní tàkìtì tó bá ti ń dàgbà tí ò bá jẹun dáadáa tó bá ń bóbìnrin sùn tó bá ti wọ bí ló 67 70 and kó lọ tí ó ti ń sìn bí gbogbo ẹ̀ ṣe ìrí nìyẹn ara nǹkan tó lè ràn wá lọ́wọ́ nìyẹn. bàbá kò tẹ̀lé pé kí wọ́n máa pọ̀ òbí látẹ̀yìn
wọ́n ló máa ń bo ògùn ẹ̀ṣẹ́ lóòótọ́ ni. kí nìyẹn wọ́n ní kí ni. kí wọ́n máa ṣe fún ó máa dé obìnrin lẹ́yìn eléyìí ẹ. ẹni tó bá sọ fún ẹ pé ó ń bo ògùn jẹ ẹ̀rọ jẹ́ tó dáa. máa la nǹkan tí ó ń bo ògùn jẹ fún yín ọ̀yà tí ó bá bóbìnrin sùn tó bá mu yan ẹ̀ òun bá sùn lọ́wọ́ òun mu yan ẹ̀ òun ló mú àwọn tó máa sọ pé àwọn lágbára tó ń ṣọ́ra ló PC wọ́n máa yìnbọn sí wọn tí gbọ́n máa pa wọn yẹn. wà á wò ní láìkẹ́. tó bá bẹ́ẹ̀ ni oògùn yẹn máa fèlè lára ẹ. òkè tí wọ́n bá ń ṣe lọ́wọ́. kó bá ń ṣe lọ́wọ́ kó máa mu yan nǹkan tó ń ṣe àwọn bàbá yàtọ̀ tó ń ṣe ni pé tẹ́ ẹ̀ ṣe mọ́sìn yìí wọ́n máa kán tó dé obìnrin wọ́n bá ṣeré wọ́n ti mu yan wọ́n ti bá ṣeré tán. wọ́n tó eré yẹn náà máa kọ́kọ́ play lọ́ọ̀fù lọ ìyẹn lọ́ọ̀fù ọ̀tọ̀. ṣùgbọ́n wọ́n á ṣe lọ́wọ́ tó ó ti o ìyẹn máa ń lo obìnrin ká tó gbé tí ó bá ń bóbìnrin sùn lẹ́yìn tí mo sọ fún yìí ẹ̀ẹ̀kan mẹ́ta ló máa ní ẹ̀ẹ̀kan mẹ́ta ló máa ní ìkíní á ní stroke èkejì kojú ẹ̀ fọ́ èkẹta kò ní diabetes wọn níriwo bó ṣe rí nìyẹn ẹni tó bá ń kíwọ́ sóòbù mo ti sọ fún yín tó bá ń kíwọ́ sóòbù obìnrin ọwọ́ àmà gbọ̀n ẹsẹ̀ náà máa gbọ̀n. gbogbo gbádùn obìnrin rèé. so àfọwọ́fà kì í ṣe gbogbo ẹ̀ làjẹ́ ẹ máa gbọ́ o àfọwọ́fà ló pọ̀ jù tó gbogbo nǹkan náà bàbá wa tẹ̀lé tó fi ń dàgbà nìyẹn. wọ́n ti ẹ̀ ní pé kò dá kí ẹ máa ṣíwó abẹ́ obìnrin báyìí. Gbogbo nǹkan ló lẹ́yọ̀ láti jọ́ so kò dá kí ẹ máa ṣe kó máa wojú abẹ́ obìnrin. ó ti ló fẹ́ wò fún wọn wo àwọn bàbá kì í wò ó mọ̀ká ayé ni wọ́n òbò yẹn ayé náà pè ayé ojú ara obìnrin ẹni bàbá yìí ojú ara ojú ara yẹn ayé ni òun fúnra ayé wọ́n fi ń pààyàn wọ́n fi ń bá tèèyàn jẹ́ wọ́n fi ń tú tèèyàn ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi ń tú tèèyàn ṣe. kò yíkó báyìí jẹ ẹyin ìjẹ́ nìkan ló wà fún. jẹ́ ń sọ̀rọ̀ kan fún yín ẹnìkan wá bá mi lọ́jọ́ kan ló ń sọ fún yín bísẹ̀sì ẹ̀ wá bẹ̀ sí ń dààmú ṣé à ń gbọ́ o gbogbo nǹkan lọ́ọ́dẹ tó ń tọrọ ló wá sẹ́dọ̀ mú ní obìnrin wo ló sọ pé òun fẹ́ kó máa bá òun sùn èdè kó máa fún un lówó tó kọ̀ mo ní ẹnìyàn ò rọ́kọ kété kó fọ́kọ sílé o kò tí ì lọ́kọ o tí mo sọ fún yín àwa ní ọmọ ọ̀kan játijàti yẹn pé kò wọ́ tòun mo wá sọ fún pé lọ bá obìnrin yẹn lọ máa bá obìnrin yẹn sùn wàá rí bí owó ẹ̀ ṣe máa ya yẹ̀yẹ́ ó kọ́ ń ṣàgídí ìgbà tó máa yá tó jẹ́ pé kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ mọ́ kò dẹ̀ tí ì má nígbà yẹn tó jẹ́ gbèsè owó ilé gbà tó yá yẹn tó pè é pé òun á fi yí ẹ òun fẹ́ kóun tó rí ẹ ṣe ló wá bá mẹ́ lọ́ba tó rí ẹ ṣe bó ṣe bẹ̀ sí bá sùn bó ṣe ń kọ́lé ọ̀nà bẹ̀ sí ńlá ni o ìyẹn dẹ̀ sọ pé òun kì í tí pé òun máa fẹ́ tó bá ti lẹ́ni tó máa fẹ́ wọn á fi sílẹ̀. ìyẹn fẹ́ tún ayé sí ìyẹn fẹ́ tún ayé sí wọ́n á gbórí dúró. tó ti ń sìn wọ́n fi ń lànà ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín tó bá fẹ́ ìyàwó sílé máa sọ síkírìtì kan fún ilé nì tó bá ń tọ́jú ẹ̀ tó ti ń sìn bó bá ń sùn bó ṣe bá ń sùn á máa ṣàdúrà fún ẹ pé kó o rí ṣe tí wọ́n dẹ̀ ní mọ̀ bí o bá tọ́jú ẹ̀ kí ló máa ṣe fún ẹ. ìpín adé mú yàn. á mú ẹ ṣèborí ẹ ló wà. so bó ṣe rí nìyẹn wọ́n fi ń ba tẹ̀yàn jẹ́ kí ni wọ́n fi bí ẹ. ojú ara ni ojú ara ni. ẹ ojú ara ni. ìwọ tó dé lókìkí kí ni wọ́n fi bí ẹ. ojú ara ni. gbàgbé ẹ bó ṣe rí nìyẹn ó yẹ pọ́ṣán tó bá níbèrè. so ẹni ká máa ṣe kí látẹ̀yìn mọ́. ní pé bá wù ẹ́ bá wù ẹ́ tí ní bá kọ́ṣẹ́ yẹn bá dé òní lẹ́nì kankan. àwọn èèyàn ti kálẹ̀. ìyàwó tó fẹ́ gan-an á sọ fún ẹ pé òun lè dúró ti yà mọ́ á fi ẹ́ sílẹ̀ á gbọ́n ọmọ elépo ní atú. sọ ká máa dojú kọra wa ló dáa ká dojú kọra wa kojú sí ẹ. bàbá lè ní oríṣiríṣi àṣà